aboyún ilé yìí á bí wẹ́rẹ́ o àgàn àtọwọ́ àlàbòsùn fi pọmọ lára ọmọ gbogbo wa ò ní sánkú láṣẹ Elédùmarè Olúwa wa ọ̀rẹ́ mi dákun máa mà ṣe o ìkà ò dáa ọ̀rẹ́ mi dákun máa mà ṣe mọ́ ìkà ò dáa ọ̀rẹ́ mi dákun máa mà ṣe o ìkà ò dáa ọ̀rẹ́ mi dákun máa mà ṣe mọ́ ìkà ò dáa. káì ìwọ òṣìkà ẹ̀dá ọ̀ká ti fọ́ àṣírí rẹ̀ ti tú o afẹ́fẹ́ ti fẹ́ àti rí fùrọ̀ adìyẹ èé ṣe ìwọ òṣìkà ẹ̀dá yìí tó rántí àtúbọ̀tán mọ́ ò rántí Elédùmarè ọba tó dá gbogbo wa Ọbańlá Akéwì mo mọ̀ ó dá mi lójú ẹni tó bá ṣèkà sùn ó máa jí bẹ́sàn bójúmọ́ bá mọ́ gbogbo èèyàn ló mọ̀ ẹ ṣe ẹ̀dúró náà kílẹ̀ ń rí gbà níbẹ̀ náà kẹ́ ẹ wò sùnsùnsùn kẹ́ ẹ bá tọmọlàkejì jẹ́ ayé tó jẹ́ kó bíntín ju tó bíntín lé ayé lọ ènìyàn lóyún ó dá wọn sùn má mọ́jọ́ ó ń diwọ́ mọ́nú fojoojúmọ́ jẹ̀rora ó ń lọ sátínáńtà ọkọ rẹ̀ náà ń sáré jágàdà ń jogolo ń jágala káyà àwọn ò lè sọ láyọ̀ kó bí wẹ́rẹ́ ìwọ òṣìkà ẹ̀dá ó tún wá ń sáré pé kó má lè sọ láyọ̀ ó mà ṣe bí Elédùmarè bá wá ń dájọ́ àwa tabara alẹ́ tabara oko ìrandíran wọn tún wá máa jẹ nínú ìwà ìkà ayé wa máa kẹ́dùn wọ́n máa káàánú pẹ̀lú omijé lójú láì mọṣẹ́ láabi tẹ́ni tó bí ẹ sáyé ti gbéṣe àbọ̀rọ̀ lọ̀rọ̀ yìí jẹ́ o fún gbogbo ẹni tó ń hùwà bẹ́ẹ̀ kẹ́ẹ̀yà jáwọ́ torí Èdùmàrè lòun ò fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ bí ó ṣe kó ronúpìwàdà lọ́kàn atáyéṣe atúlùtò ńlàlà níjẹ́ ọba Olúwa ló rán mi níṣẹ́ láti wá jẹ́ fún takọtabo tọmọdé tàgbà tó ń bẹ nílẹ̀ yìí ẹ̀gbọ́n tó Ọbańlá Akéwì ń sọ fún gbogbo wa nítorí ìgbẹ̀yìn lójú ọ̀rẹ́ mi dákun máa mà ṣe o ìkà ò dáa ọ̀rẹ́ mi dákun máa mà ṣe mọ́ ìkà ò dáa ọ̀rẹ́ mi dákun máa mà ṣe o ìkà ò dáa ọ̀rẹ́ mi dákun máa mà ṣe mọ́ ìkà ò dáa.